Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Bàbá ẹ kú àṣeyìndè. Àwa nìyẹn o. Ẹ kú ọ̀rọ̀ bí. Ẹ Alhamdulillah. kú ilédè Àṣeyìkì Sọ́líhù Ajíyọ̀bí ọjọ́ Alfọláni. Rahmatullahi alayhi, rahmatullahi alayhi. Bàbá yìí ọjọ́ ìsìnkú wọn ọjọ́ fìdá wọn ní National Stadium. Nílùú Èkó bí. Kò sáfà tí ò wá. Alhamdulillah. Kò sáfà tí gbogbo orígun mẹ́rin Èkó. Bọ́lá láti Ìlọrin gan àtàwọn bòmíì ló tó fi lórí ẹ̀pẹ́ ó wá. Bàbá yìí kí ẹ̀rọ ìṣùpọ̀ bàbá àti Àṣeyìkì Ọlárẹ̀wájú Alfọláni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Alhaji Sheikh Dr. Ahmed Ọlárẹ̀wájú Alfọláni. Al-Adabi tí mo nílé iṣẹ́ Sabilun Najat Concept, alhamdulillahi rabbil alamin. Gẹ́gẹ́ bí olóòtú ètò ṣe béèrè pé bàbá wa Maulana Sheikh Arahil Ali Sọ́líhù Ajíyọ̀bí ọjọ́ Alfọláni pé báwo ni wọ́n ṣe jẹ́ ọlọ́mọba wa kẹ́ bàbá. Bàbá jẹ́ àáfàá mi, wọ́n jẹ́ bàbá mi torí pé àbúrò bàbá ẹni ni àwọn ni wọ́n tọ́ mi gangan. Ọ̀dọ̀ wọn ni mo ti gba ẹ̀kọ́, ọ̀dọ̀ wọn ni mo ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ oníkéwúdé yìí, alhamdulillah. Ọ̀dọ̀ wọn ni àwọn ni àáfàá mi, àwọn náà tó ní bàbá mi torí pé àwọn ni wọ́n tẹ̀lé bàbá mi. Òun mú yín láti Ìlọrin wálẹ̀ ni àbí Èkó náà bí ṣe ní bó lè bọ́dí sọ́dọ̀ wọn. Méjèèjì náà ni olúwa sí kó a lọ lọrin lọ tún gbẹ̀kọ́ pé a lọ skul, àmọ́ pé a lọ kéwú báwa kéwú ọ̀dọ̀ wọn náà la padà sí. Níjọ́ tí wọ́n ṣe fìdá bàbá yìí níjọ́ mẹ́jọ wọn kò sẹ́ni tí ò tọ́ síbẹ̀ yẹn o. Ṣé dáadáa bàbá yìí ni àbáwọn torí Àṣeyìkì Ọlárẹ̀wájú Alfọláni wá bẹ̀. Torí mi kẹ̀, torí bàbá ni gbogbo àwọn èèyàn fi wá. Torí bàbá dá púpọ̀, wọ́n dá púpọ̀, wọ́n dá Ọlọ́run ṣe wọ́n dáadáa púpọ̀. Ọlọ́run bá fún wa ní second chance láti tún ní pé kéèyàn tó wá láàfáà bàbá Ajíyọ̀bí ọjọ́ Alfọláni àwọn náà láàfáà mi títí ayérayé, àwọn náà tó láàfáà mi. Ìkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni o. Ìkọ́ ọmọ lálùkùránì, ìkọ́ ọmọ níkéwú, ṣe wáàsí ni wọ́n fi mọ bàbá torí aládùúà ni wọ́n. Aládùúà gidi ni wọ́n. Ọ̀dẹ̀ nílé kéwú kọ́ ilé kéwú wa, lórúkọ ilé kéwú wa ní jẹ́ Darul Istinlahi Al-Islamiyya. Ìtumọ̀ rẹ̀ ni pé ilé ẹ̀kọ́ tí ń wá gíga fún ọmọnìyàn tó wá jẹ́ ti ẹ̀sìn Islam. Ilé ẹ̀kọ́ yẹn la dá kalẹ̀ ni bàbá dá kalẹ̀ ní 1950 ní Èbúté Mẹ́ta. A ṣe 50 years níjọ́ wo ní ìta ṣe 50 ọdún. Tí ilé kéwú yẹn ti wà. Ilé kéwú yẹn Èbúté Mẹ́ta ni bàbá dá sí. Látara pé wá wà lébúté Mẹ́ta náà ló tún wá káàkiri nílùú Èkó. Àti ìgbọ́wọ́ tún ní ńlá ẹ̀kan ní ibi tó ń kọ́lé sí ní Àlímọ̀ṣọ́ lọ́run. Ó wà ní Rashidi Bello ní Ègbè ní Kọ̀tún. Ilé kéwú ńlá wà ń bẹ̀ tó jẹ́ ti Darul Istinlahi. Ó wà ní Ìlẹ́mọ̀nà ní Kwara State. Ó wà ní Olúládé nílọrin ní Kwara State. Ó wà Lámọ́yọ̀ náà ní Kwara State. Ó wà káàkiri bẹ́ẹ̀ tí bàbá dálẹ̀. Ìdí ẹ̀kọ́ kan tọmọ torí pé ilé kéwú ńlá ni tí àwọn èèyàn máa mú ọmọ wá káàkiri. Àwọn èèyàn máa mú ọmọ wá káàkiri pé ẹ bá wa tọ́ àwọn ọmọ yìí. Tọ́lọ́run dẹ̀ gba ọwọ́ bàbá tọ́ wọn. Àwa kọ́ ni àkọ́kọ́ ọmọ kéwú àti láwọn aṣíwájú tó ti jáde. Tó gbàbẹ̀ kọjá táwọn náà ti tún jẹ́ èèyàn ńlá láàyè wọn kó tó kọrú àwa yìí. A jẹ́ pé skọ́là la ni bàbá nígbà ayé wọn. Skọ́là tó dẹ̀ gbé skọ́là náà káàkiri, wọ́n gbé dé London, wọ́n gbé dé Amẹ́ríkà. Wàláhì, alhamdulillah, kọlọ́mbà aṣàlékún ìkẹwọn. Láwùjọ Mùsùlùmí ṣe àṣẹ̀tún lè rí bàbá Ajíyọ̀bí ọjọ́ ní dáadáa wọn tó ṣe. Irú Ọlọ́run ọba nìkan ni ò sí. Irú èèyàn pọ̀, irú bàbá náà pọ̀, irú tó kọjú sáwà làwa ń sọ. Bí wọ́n bá ní kẹ́lòmíì náà ròyìn bàbá rẹ̀ náà nísìn, wọ́n ròyìn bàbá wọn, wọ́n ròyìn àfà wọn. Kòsì ìbọ̀tí ìgbà táwọn ò bá wọn délé wọn. You understand? Tá a dẹ̀ mọ́ bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ní sámọ̀ ní àwọn bàbá, kò sẹ́ni tó sọ̀rọ̀ bàbá láì dáa. Kò dẹ̀ sẹ́ni tí bàbá ò fún níwọ̀ rẹ̀. Nínú gbogbo àwọn tọ́jọ́ jẹ́ contemporary àtàwọn tó tún tí bàbá gan bá láyé tí wọ́n tún ju bàbá lọ lọ́jọ́ orí, bàbá fún wọn níwọ̀ wọn. Àwọn tó já sí wípé wọ́n jọ jẹ́gbẹ́, bàbá fún wọn níwọ̀ wọn. Àwọn tí bàbá tún wá jù lọ
wọ́n fún wọn níwọ̀n wọn. láwọn àléfà. Láwọn àléfà kò sẹ́ni tí bàbá ò fún níwọ̀n rẹ̀ tó fi dórí ọmọ kéwù. kí wàá ní ẹ̀kọ́ tí ẹ̀yin náà rí mú kọ́ lára bàbá Ajíyọ̀bí Ọjọ́ látàrí tá a rí yìí ọjọ́ mẹ́jọ wọn. Alhamdulillahi rabbil alamin, ẹ̀kọ́ tí mo rí kọ́ ń bẹ̀ ni wípé kéèyàn ṣe dáadáa, torí pé tá a bá wo ìgbésí ayé bàbá, gbogbo wáàsí tí bàbá ṣe láyé àti tẹ̀fsírì ni tí wọ́n ṣe nú àwẹ̀ ni àti máa lọ sí wáàsí káàkiri ni àyà kan ni bàbá máa ń kọ́kọ́ fi ṣe wáàsí. Àyà kan, gbogbo ẹni tó bá súnmọ́ wọn dáadáa tó bá mọ̀ wọ́n á mọ̀ pé àyà kan ni bàbá ó kọ́kọ́ fi ṣe wáàsí. Kí ni àyà náà? Àyà yẹn lọ́lọ́run padà lò fún bàbá lọ́jọ́ ọ̀gbẹ̀yìn ayé wọn. Ọlọ́run sọ nú Al-Qur'an, bismillahir rahmanir rahim, Olúwa ní mani amila salihan fali nafsihi wa mani asaa fa alayha wa ma rabbuka bizallamin lil abid. Olúwa sọ wípé ẹni bá ṣe dáadáa ò ṣe é fẹ́ nìkan, ó ṣe forí ara rẹ̀ ni o. Ẹni bá dẹ̀ ṣàbúrú náà ò ṣe é fẹ́ nìkan, ó ṣe forí ara rẹ̀ ni. Ọlọ́run ní ṣàbòsí lórí ẹnìkan, lórí ẹnìkọ̀ọ̀kan. Dáadáa àyà ẹni bàbá máa ń tẹnu mọ́ jù, náà máa ń tẹnu mọ́ jù tí gbogbo àwọn èèyàn dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Torí gbogbo ayé mọ̀ kí bàbá wallahi ó ní dáadáa ni wọ́n dẹ̀ gbé ilé ayé wọn ṣe dáadáa lórí ọmọ ọlọ́mọ ni. Ìyẹn lọ́lọ́run fi san wọ́n lẹ́san tó san wọ́n lẹ́san lọ́jọ́ gbẹ̀yìn. ẹ̀kọ́ bẹ̀fẹ̀ yìí ń kọ́. Ẹ̀kọ́ bẹ̀fẹ̀ mi ni wípé kéèyàn náà mú dáadáa ni o, kọ́lọ́n jẹ́ káwa náà lè jọ wọ́n. Kọ́lọ́njà lè jọ wọ́n. Kọ́lọ́njà lè jọ wọ́n. Bàbá dá púpọ̀, wọ́n bẹ́bí ṣe, wọ́n bára ṣe, wọ́n bọ́rẹ̀ ṣe. Kọ́lọ́n jẹ́ káwa náà ká lè jọ wọ́n, ká lè rìn ní ìlànà wọn. Kọ́lọ́n dẹ́ gbàgbẹ́ fáwa náà. Ẹni tó lọ yìí skọ́là lẹ pè wọ́n nígbà ayé wọn. Bẹ́ẹ̀ni sá. Gbogbo ayé sì mọ̀. Ṣùgbọ́n lónìí oríṣiríṣi náà lórí social media. Ẹ máa wọn lọ lé kéwú, àwọn ọmọ tẹkẹ lọ sí ilé ìwé, ẹ tó bá padà pálí kéwú pálí gbogbo ẹ, iṣẹ́ ọ̀nà fi ṣe, ẹ̀kọ́ ń ṣe kíní kan ni, ẹ̀kọ́ ń ṣe ẹ̀yìn náà ti rí. Eléyìí fáwọn tí wọ́n ń fẹnu àbùkọ́ àwọn ọmọ ilé kéwú, àwọn jùmọ̀ sí ilé kéwú, kí lè fẹ́ sọ fún wọn. Wa alhamdulillahi rabbil alamin. Ká rán ọmọ lọ lé kéwú, ká mọ ọmọ lọ lé kéwú, ó depend lórí pé ilé kéwú la fẹ́ mọ ọmọ lọ. Ilé kéwú la fẹ́ mú ọmọ lọ. Kò sí aburú ń bẹ kọ́ ọmọ lọ lé kéwú. Kò dẹ̀ wá sáburú ń bẹ kí ọmọ tó ní western education. Mọ gbogbo ẹ̀ ní bàbá yìí kó wa. Kódà wọ́n rí àríkọ́ṣe yẹn látara bàbá wa àáfà àgbà Maulana Sheikh Kamaluddin Habibullah Al-Adabi. Bàbá wa Alhaji àgbà ní Ìlọrin kọ́nà bàbá kẹwọn. Wọ́n rí àríkọ́ṣe yẹn tí wọ́n rí gbà látara bàbá Alhaji àgbà. Torí bàbá Alhaji àgbà bá ṣe nílé kéwú náà nílé ìwé. Bẹ́ẹ̀ náà ni bàbá wa yìí, àwọn náà nílé ìwé o. Bàbá Ajíyọ̀bí Ọjọ́ wọ́n nílé ìwé o. Tí wọ́n dálẹ̀ tí ń bẹ ní Rashidi Bello Street Ìkọ̀tún Ègbè lẹ́kọ̀ọ́ nọ́mbà 9. Tí ilé kéwú wà ń bẹ, ilé ìwé wà ń bẹ. Torí pé tí n bá sọ̀rọ̀ jù lórí ẹ̀, ẹ bá tọ́ ọmọ bẹ̀ yẹn. Ayé yóò sọ pé báwo ni kò ṣe wá sọ, yí bàbá rẹ̀ ni. Báwo ni kò ṣe wá sọ. Wàláhì bàbá dá púpọ̀. Ká mọ́ ọmọ lọ lé kéwú, ẹbú wa tá ń takò, ẹ má jà takò pé iṣẹ́ òun ni wọ́n fi ṣe ẹ worú àwa. Kò síṣẹ́ tí òun lè fi kéwú ṣe tó bá ti jẹ́ lójú ọ̀nà mímọ́. Bọ́dà Sẹ̀bílù Nàjà ti tẹ̀mí dálẹ̀ nísìn tí mo láwọn ọmọọṣẹ́ rẹpẹtẹ tí ilé iṣẹ́ ńlá ni táwọn èèyàn táwọn ń gbowó oṣù lábẹ́ táwọn dẹ̀ ń ṣàǹfààní fáwọn èèyàn ṣebí kéwú ni látara bàbá yìí náà ni. Látara bàbá yìí náà lọ́lọ́run ti ṣe. Ìjọ náà táwọn dẹ̀ ń kéwú yẹn lọ́wọ́ tí àwa wò pé kí la fẹ́ fi ṣe ń tọ́lọ́ ní kí Sẹ̀bílù Nàjà ti dà lé ní sí yóò dá. Ṣó lè di bẹ́ẹ̀. Ṣó lè di bẹ́ẹ̀. Kéèyàn máa rò bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. Ó depend lórí pé ilé kéwú ló fẹ́ mọ ọmọ yẹn lọ. Ṣòfà àbí tá a fẹ́ mọ lọ sí ilé kéwú sì kí ni ìmọ̀ràn yín fún wọn? Ìmọ̀ràn mi ni pé ẹ wo ilé kéwú tẹ́ ẹ bá mọ ọmọ lọ ni o. Ẹ wo ilé kéwú tẹ́ ẹ bá mọ ọmọ lọ ni o. Torí pé kò síbi tí ṣe ò sí o. Kò síbi tí ṣe ò sí o. Bó ṣe wà nílé kí ló wà ní gbàǹjà o. Bó ṣe wà nílé ìwé ló wà nílé kéwú. Ńlá àwọn ilé kéwú mi. Àwọn àwọn ẹ̀mọ́ àwọn secret court nílé kéwú mi. Báyìí láyé school. Yes. Bí tó bá ti ní kọ́ lọ́mọ mórí èèyàn wá, ibi ilé kéwú kan ni wọ́n lọ. Ẹ lọ mú ẹsẹ̀ èèyàn wá, ẹ lọ mú ọkàn èèyàn wá. Nǹkan tó sì kọ́ ń bẹ̀ náà ni o. Ibi ilé kéwú kan ni wọ́n lọ. À ń lu jìbìtì, ṣé ibi ilé kéwú kan ni wọ́n lọ. Àbí láfi ní kékeré yẹn wo ilé kéwú téèyàn bá mọ̀mọ́ lọ. Tó
yóò dáa kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba àmín. àti ní àlééfà tuntun. Bẹ́ẹ̀ni lábẹ́ pé kò sí tá lè fi kí ó ṣe yẹn ká tó bọ́ síbi àlééfà tuntun irú èmi náà nísìnyí mo yàtọ̀ sí pé mo nílé ṣẹ̀ṣẹ̀ bí ìlú Najat tí gbogbo ayé mà tá à ń ṣe program during Ramadan àtàwọn ọjọ́ mi àṣà nílé iṣẹ́ a ní àfin ṣe kó ìyà lọ sí Maka à ń ṣe travels and tours ẹbí Najat ti concept travels and tours à ń lọ umura à ń kó ìyàn lọ sí hajj látara kéwú náà ni. Tẹ bá ti kọ́ wọlé bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn ìlànà bẹ́ẹ̀ tó bá tọ́ Ọlọ́run náà lẹ́mú ní wọn. Ebi látara kéwú náà ni. Àtàrà kéwú náà lọ́lọ́run fi láfi dá yẹn náà lẹ̀ tàbí ń ṣe àtúntò àwọn business mi náà tá à ń ṣe bí látara kéwú náà ni. So ẹni tó bá kéwú tí ò rí mú ṣe nǹkan òun ló mọ̀. Kéwú ò sọ̀rọ̀ dọ̀lẹ́. No problem tiẹ̀ nìyẹn. Kó wá jókòó kalẹ̀ kó wá gba ọ́fíìsì kékeré kan kó wá láwọn èèyàn wọ́n bọ̀ wá bá wọn bẹ̀ ó máa dá wọn lóhùn máa dálejò lóhùn. No lọ kọ́ṣẹ́ lọ ṣiṣẹ́ lọ fi ṣiṣẹ́. Then àlééfà tuntun ti dé báyìí kí ni ìmọ̀ràn fún àlééfà tuntun? Àfáà mi tuntun Ajíọbí ọjọ́ tèmi Fadilatu Sheikh Maulana Ibrahim Alhaj Ibrahim Ali Saliu Ajíọbí ọjọ́ Al-Khalifa kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí wọn gùn. Látara ọ̀rọ̀ tí mo sọ ń pa bàbá lẹ́ẹ̀kan tí bàbá bá dá Ọlọ́run yóò wá san lẹ́san látara ọmọ. Ọlọ́run san bàbá Ajíọbí ọjọ́ lẹ́san látara àwa ọmọ pàápàá jùlọ lórí àlífà wa àtàwọn tó kù náà. Àlífà wọn bẹ́ẹ̀ bá ti rí àlífà kí ẹ má wá bàbá Ajíọbí ọjọ́ kiri mọ́. Ẹ̀kọ́ òwe university graduate ni wọ́n. Oníkéwù ni wọ́n. Kódà wọ́n tún ṣiṣẹ́ tó já pé iléeṣẹ́ rédíò Voice of Nigeria kọ́ni tó já sí pé wọ́n tún sọ Lárúbáwá ń bẹ̀ láti máa fi ka news. Àwọn náà tún wá nílé kéwù tara wọn tán dálẹ̀ yàtọ̀ sí ilé kéwù bàbá wọ́n tún wá nílé kéwù tí wọ́n dálẹ̀ ní Ìkòròdú ní Agbódo Lagos State tọ́lọ̀ ní kí wọ́n dálẹ̀ ń bẹ̀ Khatibu tún ni wọ́n tàtún sí ojúbà jímọ̀. Látara bàbá bọ́lọ̀ ń ṣe ti bàbá tọ́ àwọn ọmọ ọlọ́mọ gan Ọlọ́run wá san bàbá lẹ́san látara àwọn ọmọ. Ìmọ̀ràn mi fàlífà náà ni wípé kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ ń bẹ̀. Ọmọ kí ó lè mímí nímọ̀ràn tí ń fa mi ju pé kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ ń bẹ̀ pẹ̀lú ẹ̀mí gígùn àtàlàáfíà lórí lẹ́gẹ́sì tí bàbá gbé kalẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n ká tẹ̀lé wọn pẹ́ ọlá ti tóbi Ọlọ́run. Àmín kan wá ń yọ ẹ̀kí ọ̀gá wọn lọ́lé wa. Gbogbo àwọn àfáà tí wọ́n wá pátápátá gbogbo àwọn imams tó fi lórí Sheikh Sauban Sheikh Sauban wọn Sheikh Adam Abdullahi lórí wọn wà ń bẹ̀ Sheikh Lukman Muhammadu Jami wọn wà ń bẹ̀ àfáà tó jẹ́ àfáà wa Ajíọbí ọjọ́ Maulana Sheikh Tajuddin Ilyas mú kí wọn wà ń bẹ̀ Sheikh Miftahuddin Ilyas wọn wà ń bẹ̀ Imam Ládẹ̀pẹ́ chief imam Ẹ̀pẹ́ wọn wà ń bẹ̀ gbogbo àwọn family wa Ayédè gbogbo àwọn àfáà láti Sàárẹ̀ gbogbo àwọn àfáà Sàárẹ̀ náà wà ń bẹ̀ àwọn Al-Fulani láti Ìbàdàn wọn wà ń bẹ̀ láti Ìlọrin wọn wà ń bẹ̀ àwọn àfáà láti Sàárẹ̀ pàápàá jùlọ chief imam Lagos Èbúté Mẹ́ta West Sheikh Abdulrazak Al-Imam wọn wà ń bẹ̀ bàbá wa Sàrúwà wọn wà ń bẹ̀ bàbá wa Gbélé Kalẹ̀ àfáà pọ̀ Sheikh Ahmadu Anafi Al-Mubarak wọn wà ń bẹ̀ Sheikh Tajul Adabi ti Sàárẹ̀ wọn wà ń bẹ̀ àwọn láti ilé Oníyangi wọn wà ń bẹ̀ Mudiru Dalo Rishad Wali Saad wọn wà ń bẹ̀ Sheikh Ahmadu Anafi Al-Mubarak bàbá Sheikh Lukman Al-Abtawi gbogbo wọn kí gbogbo wọn yẹyẹ. Ìbá ní máa dá nǹkan àfáà gan pọ̀ ju èrò tó wà ní ẹ̀gẹ́ London. Àtọ̀nọ́rẹ́bù náà tọ́nà táwọn wá. Wá kí executive chairman of Lagos Mainland Local Government Honourable Jubril Kọ́láwọlé Ẹ̀mílàgbà wọ́n ṣe bẹ̀bẹ̀ lọ́jọ́ yẹn. Mo dúpẹ́ àdúpẹ́ gbogbo family dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ọmọ kí o dúpẹ́ lọ́wọ́ owó ẹbí dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ń bá wa san wọ́n lẹ́san olóore ọlá ti tóbi ọ̀nà. tó èmi kí etí màá fi lè sí kò jókòó dára. Kò pé rárá tí kò tí ì pé. lónìí báyìí ṣífù wọn mú lọ́rin Al-Fulani ni o. adúpẹ́. Sheikh wa Al-Imam Shehu Allah yasmuka minan nas. Amina. La takafu daraka wala taksha wala quwwata illa billah. Maulana Sheikh Al-Imam Muhammad Al-Bashir Ibrahim Dasuki Al-Fulani. New chief imam of Ilorin. Alhamdulillah. Grand chief imam. Ajíọbí Ọ̀yọ́ lọ a sì ní ìmáàmù tuntun. Bẹ́ẹ̀ ni Alifatul Adabi ló kọ́kọ́ lọ ọmọ Alhaji àgbà
àwa ní àlífà tuntun nígbà tá a ní àlífà tuntun níjọ́ tá a yan àlífà tuntun fún bàbá wa Alhaji àgbà sheikh wa bàbá wa al-Khalifa Muhammad al-Mustafa Muhammad Kamaluddin Habibullahi Musa al-Adabi níjọ́ tá a yan wọn tí gbogbo Ìlọrin yan wọn tí gbogbo ọmọ kéwú àti gbogbo àwa tá à ń jọ mọ wọn tí pàwọ́pọ̀ pé àlífà wa tuntun rè ìjọ́ kejì bàbá jí ọbí ọjọ́ kú. Allahu Akbar. nígbà tá a wá ṣèjọ́ mẹ́jọ tí bàbá jí ọbí ọjọ́ tán lálẹ́ ọjọ́ gangan ni wọ́n yan ìmáàmù tuntun. ni emir àlù Ìlọrin. ní wọ́n bàbá wa ọlọ́pàá martaba àṣẹ́kí mùsùlùmí ṣéèhù Allahu yasmuka bàbá wa di emir of ìlú Ìlọrin. Bàbá wa Sulkarnaini Gambari alẹ́ ọjọ́ tí a parí ẹ̀rí pé ọjọ́ tá a ṣèjọ́ mẹ́jọ yẹn ọjọ́ Wednesday ni Wednesday ní ọjọ́ tá a ṣèjọ́ mẹ́jọ tó bàbá jí ọbí ọjọ́ alẹ́ ọjọ́ gangan ni wọ́n yẹ ìmáàmù tuntun. Allahu Akbar. òsibí tó ṣe báyìí ti Ìlọrin yá ọjọ́ kejì báyìí Ìlọrin yá ọlọ́fà barika sí aláhàwọ́lá alákọ̀wátá ilá àbílá tó ohun ayò òlú kò ní wọ́n lé yín o kò ní wọ́n lé tiwa náà kò ní wọ́n lù sáré wà ní gbogbo Kwara Ìlọrin lápapọ̀ ó dàbọ̀.